ìwé ìròyìn díngí oòdùà ìwògbè ọmọ Odùduwà. gbogbo ẹ̀yin ọmọ wòlíì mi ní sọ nǹkan kan o, please don't embarrass anybody. ẹni bá ń text message sí yín ìbéèrè ẹ kàn ra ignore wọn. kí ni mo ní kẹ́ ẹ ṣe? má jẹ́ kí wọ́n fi tiwọn distract attention rẹ. ìgbà tí òjò bá bẹ̀rẹ̀ lọ́lọ́kadà mọ̀ pé òun ṣara olówó. ẹ fi wọ́n lẹ̀ ẹ nígbà tó bá rọra dúró tó bá ń dá sí wọn bí ìgbà tó ò tí ì mọ nǹkan tó ń ṣe ni. ṣèbí mi olúwa lọ lọ́rọ̀ wọn ó rí i pé mò ń jayé mi lọ àbó rí i pójú mi ń fresh sí. bàbá mo fún ara mi wojú ara mi gan mo rí i pójú mi gan ti ń dán. àbó rí mọ̀ pé mo ń jọlá Kristi. so èmi lọ lọ́rọ̀ bí àṣà ọmọ olórin yẹn ó ní kó fi sí apá wọn kí wọ́n tó ẹ̀kọ́ kàn máa wò wọ́n wàá rí pé at the end of the day ìran ní gbogbo ìmọ̀ òwò kẹ́yìn. so tó wá dúró síbi bẹ́ẹ̀ mi ìfẹ́ kẹ̀kàn sí ọ̀rọ̀ kankan sọ sí anybody. mi ìran ẹnìkankan kó jà fún mi, èmi fún ara mi tó gbèjà ara mi, Ọlọ́run tó pè mí lè gbè mí jà. so ṣùgbọ́n torí pé ẹ fẹ́ mi mo dẹ̀ understand. ojú mi jọjọ́ ẹni tó lógun. ìbéèrè ni mo sọ fún ẹ o, ó jọjọ́ ẹni tí jì ń jà. dá mi lóhùn. nítorí pé mi ò rí ogun bí ogun kankan, ìwọ ló ń wo pé àkíní ilé fún mánu yìí o, ojú ẹ ló ti rí bẹ́ẹ̀. bíbélì pé olódodo yóò láyà bí kìnìún. sọkọ Jésù Olúwa yóò dára fún ọ, ó dẹ̀ rí àánú gbà. tó àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ tí ẹ ń pè wá, ojú ẹ̀ ti yàn ẹ̀yin tí àbá fẹ́ àyẹ̀wòrán ẹ fẹ́ wa náà lè fi ń wò yálà àṣelẹ́bù àbí ẹ̀yìn wa. ẹ nífẹ̀ẹ́ wa ni ẹ bá nífẹ̀ẹ́ wa ìní wò bàtẹ́ wo lè rí i pé ẹ̀jẹ̀ ẹ̀sán kankan ẹ̀pẹ́ lómi wọn tó ti dúró sínú ọpọlọ ẹ̀ kò ṣeé yí padà yálà òótọ́ ní àbírọ́. kódà tí ìwọ náà ohun tán bá ní kó sọ ní ò máa sọ. kódà bọ́rọ̀ àwọn ológun ni wọ́n bá ti ní gò láì ṣe pé wọ́n sọ pé ẹ padà wọn à ní padà bí àgùntàn lẹ́lòmíì. kò á jẹ́ kí n bínú pé àwọn kan bú mi torí lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan èmi gan mọ̀ pé lóòótọ́ àti lódodo kò easy. àwọn tó pè tó bú mi wọn ò níye, àwọn tó sì kí mi náà wọ́n pọ̀. lórí kíni? lórí ọ̀rọ̀ tí Rótìmí tí mo pè Rótìmí Dagboru tó dálẹ̀. kì í ṣe òun ló dálẹ̀ o, wọn lẹ́nìkan pásítọ̀ Ṣẹ́gun tó ti bá wòlíì Olúalọ wọ́n ti jọ wà àti lọ́lọ́ ìlú èbó. Olúalọ lòun ti kọ́lé fún un, kódà ní kọ́kọ́rọ́ 5 bedroom ló wà lọ́wọ́ ìdájọ́ ọdún 15. òun bá ṣe òkú àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kùn jọ wà ń gbà kan, ṣùgbọ́n tó pé ìjà wá dé láàrin wọn tó di orin òwe. òun ní Rótìmí bá gbé ẹrù irù ló di rẹpẹtẹ tó wá bẹ̀ sí kú wọn tó lòun Awíkoko wọn tóun Wíkoko tóun bẹ ní òkè òkun tọ̀ Ọlọ́run àjọ ò lè rí délẹ̀ o. àdúrà tí èmi ọkùnrin gbà fún ọ ni. ó ṣe mí rí ní ilé gangan òkè ọ̀hún tó fi ń bọ́ ọmọ rẹ̀ sọ̀kan jù. àwọn àgbà tó bá mọ̀ túmọ̀ òwe wọn á mọ̀ nǹkan tí mo sọ ń bẹ̀. ó ṣe mí rí ilé gangan òkè ọ̀hún ló fi ń bọ́ ọmọ rẹ̀ sọ̀kan jù pé tó ṣe lákọ̀ọ́kọ́ wọn padà tó wá ṣe òun lẹ́ẹ̀kejì mọ́. ikú tó pẹ́ lẹ́dìyẹ kó má bàa peléwé la ṣe ń sọ wọn pé wádìí ohun gbogbo dájúdájú kó o di òótọ́ mú kó o sì ṣọ́ra o. àwọn tápọ́ ń gbádùn ẹ̀ ní ìsìn bọ́dá láti fẹ́ máa ṣe lọ ọlọ́run bá yín ṣe tọ́ ọlọ́run ní báyìí ṣe lóòótọ́, ṣùgbọ́n máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ Abíọ́lá wẹ̀yìn o ẹ̀mọ̀ ibi tó parí sí. máa jó lọ mọ̀ ń wẹ̀yìn Kókọ́lá Aláwìyé à ń gbádùn ẹ̀ ẹlòmíì ló gbádùn òru wọn lónìí o. èèyàn pàtàkì tó mọ̀ nípa àwàdà olùdásílẹ̀ ẹgbẹ́ FEMA Gbénga Adébóyè à ń gbádùn iṣẹ́ ìgbádùn ẹlòmíì máa ń gbò ti lọ. ìjàgì náà bá dákẹ́ lónìí ẹ̀ tún gbádùn ẹlòmíì àkàbẹ̀ àtọ́kọ́ máa pè. sọ́ọ̀rì kò pẹ́ lọ́dọ̀ àwa yìí láti ṣe wọ́n ti sọ̀rọ̀ ìbànújẹ́ fún ọ. Rótìmí Dagboru èmi kàn kìlọ̀ fún ọ pé tó bá ní ẹbí tó lára ṣe jẹ́jẹ́ wádìí dáadáa òun kó má sọ̀rọ̀
ohun tí mo dì mí láti ọjọ́ yìí kò lè ṣe wà lórí ẹ̀. Mi ò ní kó má sọ nǹkan tó bá wù ẹ́, mi ò sì ní kó má ṣe iṣẹ́ tó pọ̀ bá mọ̀, ó yà bá ọdẹ ń ṣe bí wọ́n ṣe lè ṣe ni. Ṣùgbọ́n mo mọ̀ pé you are not a professional broadcaster. Yálà o lọ iléèwé àbí o dẹ̀ lọ iléèwé. Àwọn kan wà tó pé à lọ iléèwé ṣùgbọ́n ọlọ́ọ̀fọ́ lóòfẹ́ akọ a sì mọ́, àtúkọ́ àwọn ọmọ sì ń ṣe orí ń bẹ̀. Ṣùgbọ́n ìwọ ò kàn wò pé ayé social media rẹ̀ bí iṣẹ́ ọba yọ lọ èbó màá rí bí kan tí mo ti ń jẹun ẹ̀jẹ̀ máa sọ, ṣùgbọ́n wọn kan sọ pé ẹjọ́ kan bọ̀ tó máa di wàhálà. Lọ́bẹ̀ lọ́wọ́ VDM very dark man, òun máa ń wádìí dáadáa, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Bobrisky bẹ̀rẹ̀ ó kọ̀ sọ̀rọ̀ ṣe àyàbá lọ́dọ̀ ẹnìkan lọ́ọ̀yà ńlá kan ó ní iye tẹ́lẹ̀ kó san láìpẹ́ yìí o, wọ́n ti lọ bá lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ tó ń fà lọ́yìn. Ṣùgbọ́n èmi sọ kí nìkan mo ní ṣe ìwádìí ẹ̀ dáadáa. Ara ìwádìí ni pé kó rí ohun tó dáa gbà sílẹ̀ kó má pé ọkàn ó di ohun. Ara ìwádìí tó dáa pé kó rí fèsì record yẹ gan ló wà important jù. Mo kàn ṣáà fẹ́ nìkan tó pẹ́ lọ́jọ́ mẹ́ta tó gbé fídíò ìyá kan jáde tó ní òun ìyá ìyàwó olú alọ́tẹ̀ ń wá tẹ́ni ẹ̀ ń wá táàsì mọ̀ pé kò sọnù. Láyé ń bẹ láàyè àwọn ọmọ ẹ̀lẹ́rí tó ẹ̀ ń wòye àwọn ọmọ ẹ̀lógún ẹ̀kẹ́ tó àwọn kan ní àtọmọ àtìyàwó ni bàbá ẹ̀ ti kó pamọ́ tó ti fi ṣe oríṣiríṣi. Ní tèmi ni o ẹnìkan ti sọ Adéọmọdé ó ní òun ò ní dúró sí pé òun máa jẹ́ tó wà lókè bọ̀ láéláé mi ò ní bá ń ṣerú ẹ̀. Ọlọ́run fi rú ẹ̀ rán mi, iṣẹ́ tá a sì ń ṣe gan òfin rán yàn pé ó ṣe tó pé o lágbára microphone o ló fẹ́ ba ayé tó ti wà lókè fẹ́ bàjẹ́ títí ni o bá ń fà bá yóò jalè olórí lọ́kàn. Àwọn tó sì ń gbádùn ẹ̀ nísìn àánú ẹ̀ ń ṣe mí. Ẹnìkan lóun relú kinní kan bí relú ògbóni Jésù lè padà jọ́sí òun dà lónìí ìwé mẹ́tẹ̀ ti sọ ó ní ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́. Bá pa àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn bá gbọ́dọ̀ dá wọn lẹ́jọ́. Èmi ò wá bú Rótìmí o, ní tó mọ̀ ọ́n ṣe ló ń ṣe. Iṣẹ́ tẹ́yẹ bá ti mọ̀ ló máa ń ṣe jù. Kóun ṣe pè fún àwọn adarí ìjọ yálà ní Muslim ní Christian àti gbogbo ẹ̀. Ó dà pé àwọn Christian ló wá fèsì jù. Bí wọ́n á dùn mí ní pé ó tún ló ní oníṣẹ̀ṣe lòun. Oníṣẹ̀ṣe lèmi o. Ìṣẹ̀ṣe ò ní ká máa fẹnu bayé èèyàn jẹ́ o. Ìṣẹ̀ṣe ò sọ bẹ́ẹ̀ rárá. Kò sóòlù Ifá tó tọ́ pé o gbúdọ̀ fẹnu ba èèyàn jẹ́. Kò sí àwo kan tó pè lọ fẹnu bayé ẹnìkan jẹ́ pé ẹni tó bá ga jàṣubú ìṣẹ̀ṣe ò sọ bẹ́ẹ̀. Bó sọ pé òun wà ní ìṣẹ̀ṣe ló wá jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ pé ó ṣe díẹ̀díẹ̀ o, ilẹ̀ ń yọ̀, ó ṣe díẹ̀díẹ̀. Rótìmí ìdàgbòrò tí ó da nǹkan rú nísìn gbogbo o sì tí ì ṣe ìwádìí tó tó. Ẹni tó lọ sọ́dọ̀ ìyá ìyàwó tó ẹ ṣe gbìyànjú sí síbẹ̀síbẹ̀ tó fẹ́ ṣe pé ẹ fi ẹsẹ̀ tí àwọn ìjọba tọ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni wà tó máa ṣe ojúlówó iṣẹ́. Lọ́ọ̀yà wà, ọlọ́pàá wà, tẹ́ bá rí pé lóòótọ́ lẹ rí àrígbámú bàbá yìí kò kọjá òfin, bàbá yìí kò kọjá òfin, wòlíì àgbáyé Sam Olúalọ kò kọjá òfin. Nígbà kan tẹ́mi sọ pé ìkànnú àwọn ògo ìràwọ̀ ìlú tèmi ò jẹ́ kó jábọ́ láéláé. Wọ́n ẹ̀ sì ní ipò aṣọ funfun ẹ̀mẹ́rẹ̀ tó pè ní mọ̀ wọ́n, ó sì mọ̀ pé kò sí burúkú tẹ́ fẹ́ sọ fún wọn. Mo máa ń sọ gbogbo wọn ní ránṣẹ́ di wòlíì àgbáyé ni ìjọba táwọn bá ti sọ ẹ̀ kò dáa. Wọ́n ti sọ ti Kúmúyì nígbà tó pé ìyàwó kú, ẹ ti sọ ti Adébóyè bàbá Adébóyè ẹnìkan sọ ẹjọ́ láti àlọ́ olùgbò ẹgbẹ́ ògbàlẹ̀, ẹ sọ ti prayer center bàbá Olúwamẹ́rẹ̀dẹ́ ẹnìkan ní ibìkan ló ti gba agbára. Gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ lẹ́ máa ń sọ. Wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ mùmínì ní ṣé ó ti oníṣẹ̀lẹ̀ fẹ́ sọ pé ẹ̀ sọ ni kò sí ibi tí ò sí. Èmi ò ní ba orúkọ ẹnikẹ́ni jẹ́ kí n lè jẹ́ pé mo máa lóko màá ní followers tó bá ní pẹ̀lú ìbàjẹ́ ó ṣeé ṣe kó má wá lè gbádùn ẹ̀ lọ́jọ́ iwájú o. Àwọn ẹ̀sọ́ ti ìyá tó lòun ògbó ni Jésù ń gbà náà lọ àtẹ tó ṣe rẹ́kọ̀dù àti rẹ́kọ̀dù àtòun gbà àtẹ tó tilẹ̀ tó ń fún ní information àti ẹ̀gbọ́n tó fún information sápò mi lò ẹni tó ṣe rẹ́kọ̀dù ń gbà náà lọ ògbó ló wà. Mo mọ̀ pé Rótìmí Daniel Rótìmí pé Rótìmí Dàgbòrò ẹni tó bí ọmọ wọn yà ti máa fa ọkùn fún wọn tó tọrọ ìjọba bẹ̀rẹ̀ pé kó má lágbára ẹ̀ o. Ìyàwó àtọmọ bàbá wòlíì Olúalọ èmi gbà pé wọ́n wà o kò sóhun tó ṣe wọ́n tó èmi máa ń pè mo sì ń béèrè mo ní àlàáfíà náà wà kó kò sí nǹkan tó ṣe wọ́n. Ìyá tó wá sọ̀rọ̀ náà tọ̀ gẹ́gẹ́ mi fẹ́ sọ̀rọ̀ ẹni pé torí ìyá ẹ̀ gangan mi fẹ́ sọ̀rọ̀
tó ìyá ẹ̀ léwu lórí, ìyá àgbàlagbà ni, bó sì mọ̀ pé Yorùbá ní ẹ tí ó daṣọ fún ni tọrọ ìwà kan ń wò. Bàbá wa Olúalọ́ àwọn máa ń fún opó, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn arúgbó àwọn fún wọn lóúnjẹ, wọn fún wọn lówó. Bí ìbárí ti gbogbo bí mo rí tẹ́lẹ̀ tẹ́ ṣe ń lu ọ̀dọ̀ mi nílùú Ìdó Èkìtì, mo bá ṣe fún àwọn èèyàn ní nǹkan lẹ́bùn lọ́dọọdún. Wọ́n kọ́ ilé kan ló kọ bàbá tiwọn síbẹ̀, ìyá wọn náà ń bẹ láyé ìbẹ̀lẹ̀ tó yẹ pé ń fi fàn. Ìyá wọn wà pa dáadáa, mọ̀lẹ́bí wọn wà pa dáadáa. Mo wádìí wọn ní àbúrò ìyàwó Olúalọ́ yìí, wọn ní àwọn kan súnmọ́ bàbá yìí, nǹkan ò ní ṣẹlẹ̀ sẹ́gbọ̀n kan má lè pariwo. Bàbá tó lò ní bàbá ìyàwó Olúalọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa bí amarí sọ, nǹkan náà bàbá ẹ̀ olóòótọ́ lẹ gbàgbọ́ pé ọmọ yín à ń pè ní Ìyábọ̀ ìyàwó bàbá Olúalọ́ rí látọ̀pọ̀lọpọ̀ ọdún, ẹ fẹsẹ̀ òfin tọ̀, ìyẹn ló dáa jù. Àwọn agbófinró wọn á ṣe ìwádìí dáadáa, wọn á sì mú òótọ́ jáde fún yín. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni ọkùnrin wà, ajàfẹ́tọ̀ọ́ ẹni obìnrin wà, ẹ tọ́ dáadáa. Ọlọ́run àti oṣù fún mi. Wọ́n á fẹ́ fílẹ̀ wọ́n fẹ́ fi bẹ bàbá wa Sam Olúalọ́, wòlíì àgbáyé. Mo sọ lẹ́ẹ̀kan, ẹ ṣe ìdí wòlíì àgbáyé ni. Gbogbo àtẹ̀ ń ṣe àwọn wòlíì kiri lọ sí orókè Ìrìwò, orókè kíní kan, orókè Ẹ̀gbá, orókè Ẹ̀fà, ẹ̀ tí ì di wòlíì o. Ìpele méjì lọ̀rọ̀ ẹ pín sí. Ìpele àkọ́kọ́, ipò tẹ́ di múnújọ sí èsì ní ìsìnkú bí àwọn kan nú. Ìpele kejì, pásítọ̀ Ṣẹ́gun àbí wọn kú Ṣẹ́gun tí ẹni kó kú lọ́dọ̀ yín, òun náà ń ṣiṣẹ́ tiẹ̀ kiri, òun ló ta fún Rótìmí Dàgbòrú tó ń tàn kiri. Ṣùgbọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún kinní kan, èmi ò ní sọ kẹ́ ẹ mú ìyàwó àbọ̀mọ tí kẹ́kọ̀ọ́ sórí social media. Ẹnìkan tó bá tẹ̀ ṣe mí pé ṣé mo lè gbá àkọ́kọ́, n ò ní fún ọmọ fọ́kọ lórí social media. Ìkejì, Ọlọ́run jẹ́ kí nǹkan jíjẹ́ máa ṣẹlẹ̀, mi ò tún náà pa lórí social media nígbà tí mo mọ ilé wọn. Bí ìbámu lè máa lọ sílé ẹjọ́, nǹkan báyìí ni yóò ṣẹlẹ̀ sọ́mọ mi o, nǹkan báyìí lè rí pé ó ṣẹlẹ̀ sí o, mo fẹ́ rí wọn o, ó tán. A fi ẹsẹ̀ òfin tọ̀ gẹ́gẹ́ bí nǹkan tèmi mọ̀ ní o, mo kó dẹ̀ kájọ ṣe. Èmi sọ fún yín, bàbá tó rọ Ọlọ́run àti ẹ̀yìn bàbá CAC, ẹ̀yìn bí bàbá wa Eskaya, ẹ̀yìn bàbá Abíára, ẹ dákun mo fẹ́ ti dá sí. Bàbá wa Olúalọ́, mo bẹ̀ẹ́ tó Ọlọ́run, ẹ wo ti àwa kan tó pàtí gbẹnu sí máìkì a ti ń sọ̀rọ̀ táyé pé a sì gé èèyàn yín. Èmi ò ní gbàgbé ẹ̀ka ìṣubú láéláé torí ẹjọ́ ògo ìlú tèmi, ògo ìlú Ìdó sì lè mìíràn. Lágbá Ọlọ́run gbogbo àmì ìjábọ̀ ẹ tó bá lò fẹ́ kú wa mẹ́rẹ̀, Ọlọ́run kúrú wọn mẹ́rẹ̀. Mo bẹ̀ẹ́ torí Ọlọ́run bàbá àti àwọn tó kó fẹ́ràn tẹ́ tó kéwì nípa yín, tó pọ́n fẹ́ yín, àwọn wòlíì kan àtọ́pọ́n sọ̀rọ̀ nípa yín. Mo bẹ̀ẹ́ torí Ọlọ́run, ibikíbi tí àwọn bá bẹ pé òkè òkun ni ẹ lè jọ dúró kẹjọ sọ̀rọ̀, wọ́n fún ẹ̀ṣẹ́ sílé. Lẹ́yìn yẹn kan pé ìyá àgbà tó ń pariwo yìí pé ìyá mò ń bẹ̀rẹ̀ kò sí ní tó ṣe lọ. Mo sì fẹ́ ká wá ṣe kíní kan bàbá tó àtójẹ tó rà ní ẹ̀ ń fún èèyàn jẹ. Ẹ kọ́ wo náà yín èèyàn. Mo fẹ́ ká ẹ̀gbọ́n pásítọ̀ Ṣẹ́gun àbí wọn kú Ṣẹ́gun tó dáwà lẹ́yìn mà ẹ̀ mọ́ kò tó dé. Wọ́n jọ lọ ìlú èbó, wọ́n ra mọ́tò fún ọjọ́ gbogbo ẹ̀ fún o. Tí wọ́n fẹ́ sọ bàbá ń tẹ́ ṣe rèé, àtẹ̀yìn àtìyàwó àtàwọn ọmọ yìí ẹ lè jọ ṣe fídíò, ẹ má sẹ́ǹdẹ̀ sórí social media. Ẹ fún àwọn bó jẹ́ ká ṣe press conference, kẹ́ ẹ pé àpèjọ káwọn ẹ rí kan rí pé lóòótọ́ lóòótọ́ ìyàwó yín wà. Ìyá yìí náà ẹ wá ṣe, mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe gidi. Mo fẹ́ kẹ́ ẹ ṣe kóṣù tá oṣù kẹfà táàmù kó tó parí. Ẹ ṣe àtúnṣe gidi. Aṣọ funfun tẹ̀ ń wọ̀ agbá Ọlọ́run kẹ́yìn dáadáa epo sí. Ẹ bá wá lóun fẹ́ depo sí, yóò depo sí gbèsè ayé rẹ̀. Ẹ tó bá lóun fẹ́ tẹ ìmọ̀ lóun fẹ́ tì í bọ́nú ẹ̀rọ fún lágbára Ọlọ́run, lágbára ìṣẹ̀dá ọ̀run, lágbára tó pọ̀ tẹ ìlú Ìdó, wọ́n á tẹ̀rú ẹni bẹ́ẹ̀, wọ́n á tẹ̀ mọ́ ẹ̀rọ fún. Bàbá mo bẹ̀ẹ́ tó Ọlọ́run, ẹ wo ti àwa kan tó pé àwọn náà iṣẹ́ tá à ń ṣe tá à fi ń jẹun rèé, a sì fẹ́ kí àwọn èèyàn sọ á lẹ́nu. Tó mo ti máa tó pé jáde wọ́n bá jẹ́ pé ibòmíì ni o, wọ́n ti rìnjú kankan ẹlẹ́bìtì ẹ̀ ní ẹ sì ló sàn lóṣòro kodoro tó máa sáyé kiri. Ẹ má ṣe o, ó dà gbogbo bàbá ìjọ tó Ọlọ́run, ẹ wo ti àwa kọ̀ọ̀kan, ẹ tó kéwì, ẹ tó sọ̀rọ̀ ní wòlíì tó sọ̀rọ̀ nípa yín tán ní àmọ́ ìdáadáa, ìyá ìlú àwọn tápà sọ̀rọ̀ ẹ̀ dákun. Ẹ ṣe ní oníkẹ́kọ̀ọ́ wọn sí social media láìláì, bóríkà kò ṣe gbèsè ayé ilé tiẹ̀ yàtọ̀. Bí mo ṣe wà yẹn, ìyàwó mi ẹlòmíì ò mọ̀ o, ọ̀rẹ́ tá a jọ rìn gan mọ̀ ìyàwó ilé mi tó jẹ́ ìdákọ̀ ẹ̀ mọ́. Ọmọ mi ẹlòmíì ò mọ̀, mi ò mọ ilé ọmọ iṣẹ́ tó pé kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó pé ó ti kọ́lé tó ta mọ́tò ṣé ọ̀dọ̀ mi kájọ ọmọ ni. Ó ní bóríkà kò ṣe ayé tiẹ̀. Mo rí ọmọ ẹ̀gbọ́n mi tó pé mi ò mọ ibi tí wọ́n gbé dòní, kò jẹ́ dandan. Tá a ti ń jẹ́ pé à ń gbọ́ pé àlàáfíà ló wà kí ló túkù. Ọlọ́run àti káwọn àlàáfíà bó bẹ̀ yín bàbá. Ẹ ṣe nínú kẹ́ ṣe bóyá press conference lẹ máa ṣe, kẹ́ pé pàdé àwọn oníròyìn
ẹ̀yin jẹ́ ká mọ̀ pé ìyàwó àtọmọ wà láyé àwọn olóyè ń fọká yóò kú bùṣe ẹ̀pọ̀ ojú ti then ẹni ẹ̀ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹgbẹ́ ìgbésẹ̀ tẹ́ ẹ máa fi pa ẹnu olórí ibú èèyàn mọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ tẹ́ ẹ fi máa sọ ẹjọ́ pé ó fẹ́ sọ ilé tẹ́ ẹ máa sọ lẹ́nu ẹgbẹ́ ìgbésẹ̀ òfin o adáfín bàbá wa wòlíì àgbáyé Sam Olúalọ ọmọ méjì dọ́ọ̀ nǹkan mo dùn mọ́ bẹ̀yìn tó Ọlọ́run ẹ dákun tó Ọlọ́run ojú òní tí yín o ojú òní. àlùṣe sára àgbájá gẹ́gẹ́ bí orúkọ tèmi jẹ́ share this video comment and like ẹ subscribe sórí YouTube Dingy Oòduà TV ojú òní tí yín o ẹ bá mi share ẹ like ẹ comment ẹ subscribe sórí Dingy Oòduà TV kẹ́ẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo ìgbà ojú òní tí wa o olúwarúgbọ́n ẹ̀dá àgọ́ òkú èlò. ìwé ìròyìn Dingy Oòduà ìwògbè ọmọ Odùduwà.